òṣèlú Adeleke àti Oríyọmí fi apá jánu lẹ́yìn tí ilé-ẹjọ́ ní kí INEC kó má yọ orúkọ wọn kúrò nínú àkọsílẹ̀ rẹ̀. Ẹgbẹ́ òṣèlú ADC àti Accord ó ti bẹnu àtẹ́lu ìdájọ́ ilé-ẹjọ́ gíga kan nílùú Àbújá tó ní kí àjọ elétò ìdìbò INEC kó má fa orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú náà yọ nínú àkọsílẹ̀ rẹ̀ nítorí wọn kò bá òfin mu. Lára àwọn tó bẹnu àtẹ́lu ìdájọ́ náà ó ní gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó júwe ìdájọ́ ọ̀hún gẹ́gẹ́ bí àṣìlò ẹ̀ka ètò ìdájọ́ ní Nàìjíríà. Ó ní kò sí ohun tí yóò yẹ kí kópa ẹgbẹ́ òṣèlú Accord nínú ètò ìdìbò gómìnà tí yóò wáyé nínú oṣù kẹjọ ọdún yìí ní ìpínlẹ̀ náà. Ẹgbẹ́ àwọn aṣòfin nígbà kan rí National Forum of Former Legislators ìmọ̀ ló máa pe ẹjọ́ náà láti béèrè lọ́wọ́ ilé-ẹjọ́ pé ṣé INEC lẹ́tọ̀ọ́ láti wọ́gilé àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n ti kùnà láti ní àwọn àmúyẹ tó wà ní abala 225A ti òfin ọdún 1999 èyí tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ lọ́dún 2022. Nígbà tí àwọn alákòóso ẹgbẹ́ Accord yóò máa sọ̀rọ̀ wọ́n ní ìdájọ́ náà rèé kò bá òfin mu látàrí pé ó tako ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó ti wáyé ṣáájú. Accord ní ìdájọ́ ọ̀hún ó máa wáyé bó tilẹ̀ jẹ́ pé ìdájọ́ kan ti wáyé ṣáájú èyí tó tako ìdájọ́ ilé-ẹjọ́ gíga tuntun yìí. Ẹgbẹ́ òṣèlú náà wá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti pe ìdájọ́ náà níjà nílé-ẹjọ́ láìpẹ́. Accord ní ìdájọ́ ọ̀hún kò mọ̀ fo òun láyà nítorí òun jáwé olúborí nínú ètò ìdìbò sípò kánsẹ́lọ̀ tó wáyé ní Jigawa lẹ́nu lọ́ọ́lọ́ yìí. Lẹ́yìn náà ni wọ́n ní kí àwọn ọmọ ẹgbẹ́ náà àtàwọn alátìlẹyìn wọn kí wọ́n má fòyà nítorí wọn yóò kópa nínú ètò ìdìbò sípò gómìnà ìpínlẹ̀ Èkìtì àti ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń bọ̀ láìpẹ́. Ìwọ̀nyí ń làwọn ẹgbẹ́ òṣèlú tí ọ̀rọ̀ náà mọ̀kàn: African Democratic Congress ADC, Accord Party AP, Action Alliance AA, Action People Party APP, Zenith Labour Party ZLP. Òfin ìwo gan ni ilé-ẹjọ́ mọ̀ sọ pé àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọ́n tẹ̀ lójúmọ́lẹ̀ gẹ́gẹ́ bí ohun tí adájọ́ tó máa gbọ́ ẹjọ́ ọ̀hún Peter Lifu mọ̀ sọ. Àwọn ẹgbẹ́ òṣèlú náà wọ́n kọlu abala 225A ti òfin ọdún 1999 èyí tí wọ́n ti ṣe àtúnṣe sí. Abala òfin náà ó fún INEC ní agbára láti wọ́gilé orúkọ ẹgbẹ́ òṣèlú nínú ìwé rẹ̀ tí wọ́n bá kùnà láti jáwé olúborí nínú ètò ìdìbò ní ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ tàbí ìjọba ìbílẹ̀. Tí wọ́n bá tún wá kùnà láti kó ìdá 25% ìbò ní ìpínlẹ̀ kan lásìkò ìdìbò ààrẹ àtàwọn àmúyẹ míì. Gẹ́gẹ́ bí ohun tí àwọn tó pe ẹjọ́ ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, àwọn ẹgbẹ́ òṣèlú náà wọ́n má kùnà láti ní àwọn àmúyẹ náà nínú àwọn ètò ìdìbò tó wáyé lẹ́nu lọ́ọ́lọ́ yìí. Ilé-ẹjọ́ ti wá pàṣẹ kí INEC yọ orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú náà kúrò nínú ìwé rẹ̀. Ó tún pàṣẹ kí INEC kó má jẹ́ kí wọ́n kópa nínú ètò ìdìbò ọjọ́ iwájú bí ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, àánú Ọlọ́run yóò wá ẹ̀mí àti ń rí. Àmín.